Mo kí gbogbo wa kú dédé àsìkò yìí níbikíbi tí ọwọ́jà fídíò yìí tó bá dé. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, aburú ò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Mo kí wa káàbọ̀ síkànnì Àdúrà Gbagadin online TV. Àdúrà Gboluwatoyin Babagboya lórúkọ mi. Mo tún fi àǹfààní kí gbogbo àwa mùsùlùmí àti àwọn ọmọlẹ́yìn Kristi pé a kú òǹgbẹ o. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni ó parí ẹ̀ láṣìírí. Aburú ò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa rèé, kò ní dàrú, ànírógun, ànírọ́tẹ̀ nílùú ẹnìkọ̀ọ̀kan wa àti lóde Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé lápapọ̀. Àdúrà Gboluwatoyin Babagboya lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn lọ́sùn tó jẹ́ pé ó ti ń dá wàhálà sílẹ̀, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá òun ló ti bọ́ sí. Ọlọ́run Ọba Elédùmarè kó bá wa ṣe mọ́bẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ gba gómìnà Adémọ́lá Adélékè, mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn torí pé ẹ̀yin àgbà lẹ́ni ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀. Wọ́n dẹ̀ ní ẹni tó bá jẹ́ olórí kò ní fẹ́ kí ìlú ó tú, kódà ẹni tó bá jọ́mọ olúìlú tó jọ́mọ ọkọ kò ní fẹ́ jẹ́ kí ìlú ẹ̀ bàjẹ́. Ìmọ̀ràn ní ṣókí náà ni, torí pé tá a bá ní ká máa wo ogun tí ń ṣẹlẹ̀ ní ìlú Òbú àti Ifọ̀n, téèyàn bá lajúlẹ̀ ó lè padà dín tó jẹ́ pé ìlú náà rèé yóò dín tí wọ́n fi pìtàn. Kọ́lọ́ má jẹ́ orí bẹ́ẹ̀, torí pé nísìnyí ẹ̀mí ti ń bọ́, dúkìá ti ń bàjẹ́, wọ́n ti ń dáná sunlé, wọ́n ti ń ba ọjà àwọn aláìṣẹ̀, wọ́n ti ń bàjẹ́. Àwọn tó jẹ́ pé jẹ́jẹ́ wọn tí wọ́n jẹ ni wọ́n wá, tí wọ́n lọ sọ́jà, ọjà wọn wọ́n bàjẹ́. Gẹ́gẹ́ mo ṣe wá sọ pé mo fẹ́ gba gómìnà Adémọ́lá Adélékè nímọ̀ràn ni pé ẹ rí i pé n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ pé wọ́n yọ Fubara látàrí pé wọ́n ní ìlú ò fararọ, emergency pé ìlú ò fararọ yá o lọ́rọ́ kúnlé. Àwọn ẹgbẹ́ APC náà nínú ìta kà lánàá, àwọn náà ti ń dọ́gbọ́n kùn sí Tinubu létí pé ẹ kéde nílùú Ọ̀ṣun pé ìlú ò fararọ. Irú ìlú méjèèjì tó jẹ́ pé wọ́n ń jà, ìyẹn ìlú Òbú àti Ifọ̀n, ìlú méjèèjì ló lọ́ba. Tẹ́ ẹ bá ti pè wọ́n tẹ́lẹ̀ pé ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ tàbí ẹ bá aráàlú yín sọ̀rọ̀ pé kí wọ́n sinmi ogun, kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba, tí wọn ò bá gbọ́. Ìmọ̀ràn kan tẹ́mi rò pé tí mo lè gbà yín ó ní pé irú àwọn ọba bẹ́ẹ̀ yín náà kéde pé ìlú ò fararọ. Nǹkan mi sọ yé yín, ẹ kéde pé ìlú ò fararọ, torí pé báwo lèyìn ó sì jẹ́ olórí nílùú tí ìlú ó sì máa bàjẹ́ tí ẹnu ọba ò ní káwọn ọmọ ìlú wọn. Torí pé tí mo wò ni pé àwọn tí ó ṣẹ̀ ó ní ń fara ká kínní, àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, àwọn ní fara kó gbogbo wàhálà yìí. Tẹ́ ẹ bá ti pe àwọn ọba méjèèjì, tìlú Òbú ni, tìlú Ifọ̀n ni, tẹ́ ẹ bá ti lè pè wọ́n, tẹ́ ẹ fún wọn ní bí ọ̀sẹ̀ kan pé lẹ́yìn ọ̀sẹ̀ kan o ń suspend yín tàbí kí n fọlọ́pàá gbé yín, kí n rọ̀ yín lóyè, kí n fẹ́ lómi ìjọba. Torí wọ́n ní àkúkù bí sàn ju pé ẹnu mi ò kálù lọ. Téèyàn bá jẹ́ olórí ibì kan, téèyàn bá mọ̀ pé èèyàn ò lè control ẹni tó jẹ́ bí ọmọ lábẹ́ èèyàn lè withdraw kéèyàn kọ̀ wípé mo resign. Tẹ́ ẹ bá ti pe àwọn ọba méjèèjì pé o ẹ bá àwọn aráàlú yín sọ̀rọ̀, mo fún yín lọ́sẹ̀ kan, tí n bá rí àyípadà láàrin ọ̀sẹ̀ kan màá rọ̀ yín lóyè, tàbí kí n dá yín dúró pé ẹ̀yin náà lọ sinmi torí pé ìlú ò fararọ. Torí pé tá a bá ní ká máa wò ó bọ̀, kó má di ọ̀rọ̀ ti Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó bá lọ́ngbàrá nígbà tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tí wọ́n jà, bọ́ ṣe ń bá bọ̀ wẹ́rẹ́ tó padà wá di ogun tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí, dúkìá, ilé tí gbogbo ẹ̀ parun nígbà náà. Kírú ẹ̀ bá àmọ́ ṣẹlẹ̀, ẹ pe àwọn ọba méjèèjì kẹ́ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́, pé tí wọ́n bá mọ̀ pé ẹnu wọn ò ká àwọn aráàlú wọn, ẹ lè rọ̀ wọ́n lóyè, tàbí kó jẹ́ pé kẹ́ fún wọn ní suspension irú ìtó ṣẹlẹ̀. Torí pé tá ẹ̀ bá ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá rí i pé kí láǹfààní pa ní gómìnà táwọn ọba wà lábẹ́ rẹ̀, táwọn kan dẹ̀ ń para wọn tí wọn ò dẹ̀ rí solution ṣe sí, kírun tó ṣẹlẹ̀ ní Rivers kọ́lọ̀ mọ́jì ó ṣẹlẹ̀. Ìdí nìyẹn tí mo fi sọ pé ìmọ̀ràn tí mo gbà yín ni pé ẹ pe àwọn ọba náà jókòó níbi tí wọ́n ti ń gbọ́, kẹ́ bá wọn sọ̀rọ̀. Tó bá mọ̀ pé ẹnu yín ò kálù, ẹ resign pé ẹ lè jọba mọ́. Àwọn èèyàn pọ̀ ńlẹ̀ tó jẹ́ pé wọ́n ń dupò yẹn pé àwọn fẹ́ jọba. Ẹ jẹ́ àgbà fúnra wa. Wọ́n ní àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyégún. Èmi òjú wo ojú mi, iní dá wàhálà sílẹ̀. Kílẹ̀kílà ń bá kanú ayé. Ẹ̀bẹ̀ nìkan ni wọ́n pè lónìí kíní kan Kàbírù náà pókọ rẹ̀, checkmate àbí kankan. Wọ́n ní lọ Umura, ń lọ lásìdẹ́ẹ̀dì tó kú. Mo síkì òkan, mo dàgbà òkan, sọ́lọ́ ọba tí ń poyún inú, tí ń pọ ọmọ òòjọ́, ọmọ tí wọn ò tí ì gbókò ẹ̀ jáde tọ́lọ́wọ́n bá ń pa. Kí wá láá mú oyè ayé kankan kò yẹ káwọn kan jọba nílùú kan, àwọn kan ló yẹ kán jọba.
ilé ayé tá a fi ilẹ̀ lọ́jọ́ kan tó jẹ́ pé tí ẹnì kọ̀ọ̀kan wa tá a ti lò láyé kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé mo ti pé bóyá bíi 30 years yo yìí tún lọ 30 years sí láyé ta lẹ́ni tó lè fọwọ́ sọ̀yà ta ló mọ tí ó ṣẹlẹ̀ sí òkè láàrin sẹ́kọ̀nsì mo yẹn ń ṣe fídíò yìí kí ni àrídájú pé mo lè ẹ́ẹ̀dì fídíò yìí kò sẹ́ni tó mọ̀ á kàn mọ bẹ́ẹ̀ lọ́nà ni ṣùgbọ́n ọjọ́ kan là á bẹ́ẹ̀ lọ́nà tọ́lọ́run ò ní gbàdúrà wa mọ́ Ọlọ́run dákun má jẹ́ kú kò jíjí má jẹ́ kíkú pa mí o jẹ́ ndàgbà jẹ́ ndògbó ọjọ́ kan lèyìn ó ṣàdúrà yẹn tádùá yẹn ò ní gbà mọ́ nígbà tán ní checkmate yẹn kú mo náà yẹn náà wò ṣe bọ́ Ọlọ́run ló fẹ́ lọ sìn Ọlọ́run ṣe torí pé ó fẹ́ lọ sìn òun kó wá lòun nípa ẹnìkan bẹ lẹ́wọ̀n ké kùrìsí àsìkò rẹ̀ ò tí ì tó ní kùrìsí yóò ṣiṣẹ́ fún tó bá tásìkò tí àsìkò bá tó kùrìsí yóò ní ṣiṣẹ́ fún kí là ń bá kinú ayé tá à ń para wa torí oyè ayé tá padà fi ilẹ̀ ilé òbú àti ifán ẹni sùúrù ẹsẹ̀ mẹ̀dọ̀ ẹjọ́ pera yín ẹjọ́ yanjú ẹni tó bá fa wàhálà tí èsè tí tó ń fa ìtàjẹ̀ sílẹ̀ nígbà tẹ́ bá ń pa àwọn aláìṣẹ̀ àwọn tí ò mọ̀ tí ò mẹsẹ̀ tẹ́ ń dẹ́mi wọn légbodò tẹ́ ń ba property wọn jẹ́ ẹ jẹ́ àrònú ó yẹ kẹ́ máa dúpẹ́ ní àìmọye àwọn tẹ́jọ bí yín tẹ́jọ ṣe kékeré tẹ́ bá bí yín pé àwọn dà ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú àìmọye àwọn tó jẹ́ wípé ẹjọ dàgbẹ́jọ lọ léèwé kan ni tó jẹ́ pé wọn ò sí mọ̀ àìmọye àwọn tẹ́jọ dúpọ̀ ọba yìí tó jẹ́ pé kò já máa lọ́wọ́ tó jẹ́ pé lọ́lọ́ ni kí ó kó bọ́ sí lọ́wọ́ ó yẹ kẹ́ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni kì í ṣe wípé kẹ́ á máa jà sórí oyè kan tó jẹ́ pé ẹ lè kú lọ́la kò sẹ́ tó mọ̀ kọ́ lọ́mọ pẹ̀lú kọ̀ọ̀kan wa gómìnà Adémọ́lá Adélékè ẹ má jẹ́ bàlújẹ́ mọ́ yín lórí tẹ́ ẹ bá ti pè àwọn ọba méjèèjì tí wọ́n bá ti gbọ́ ẹ rọ̀ wọ́n lóyè ìmọ̀ràn tèmi fún yín nìyẹn torí pé kí ni àwọn aláìṣẹ̀ tí ò mọ̀ tí ò mẹsẹ̀ tẹ́ ń dẹ́mu wọn légbodò lórí kí ni lórí ẹyẹ ayé lásán tá a fi ilẹ̀ o ipò ọba tẹ́yìn ń dù yìí àìmọye àwọn tó jẹ́ pé ṣe báwọn kan ló kú ọmọ bẹ́ẹ̀ tó jẹ́ kó tó di pẹ́yìn débẹ̀ ṣe báwọn kan sáà ló wà ń bẹ̀ ẹ̀yin náà tún kú ọmọ bẹ́ẹ̀ lọ́jọ́ kẹlòmí ló tún bọ́ síbẹ̀ ẹnì kò lólé ayé gbó ìgbà lásọ ìgbàlẹ̀wù ìgbà ní gbogbo nǹkan ẹ wà ń bẹ̀ lónìí ẹ ní símbẹ̀ lọ́la àwọn kan náà wà ń bẹ̀ lọ́la wọn tó ní símbẹ̀ lọ́tùnla kí ala wá dẹ́mi àwọn èèyàn légbodò fún tá à ń ba dúkìá àwọn èèyàn jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní dàrú o ìlú Ìbàdàn táwọn bí náà ò ní bàjẹ́ ìlú Ìlọrin tí mo ti wá náà ò ní bàjẹ́ ìpínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọn ò ní dàrú ànírógun ànírọ́tẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ò ní dàrú àgbáńláyé ànírógun ẹ ṣé ó pọ̀ tẹ́ wo kàn nìyí bẹ́ẹ̀ ṣé ń wọ ẹ bá ń ṣí àrè bóyá ó lè ṣeéṣe kó kan gómìnà la ká gbọ́ ká pè wọ́n tí wọ́n bá ti lè gbọ́ ẹ̀rọ wọn ló yẹ fún wọn ní suspension tàbí kẹfẹ́ lómi ìrọ́pò wọn lọ́mọ ìpá ni wọn ò káwọn aráàlú wọn ẹ má bínú o fídíò yẹn náà yóò ṣe bákan lára àwọn ẹlòmíì o tó ti bá wọn ṣùgbọ́n tá a bá ṣe bó ṣe ká ṣe Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ni so dàtà bá wò kẹ ìlú òbí ni kò kàn wá kò délùú wa ó lè padà délùú ẹnì kọ̀ọ̀kan wá o èèyàn ò gbúdọ̀ máa wò sùn dáràn o ó lè padà délùú ẹnì kọ̀ọ̀kan wá tá a bá tètè panẹ̀ agbára Ọlọ́run bá wa ṣe mọ́ bẹ̀ ọgbọ́n ìmọ̀ òye táwọn ọba bẹ̀ tí gómìnà bẹ̀ tí wọ́n fi ṣe tí gbogbo nǹkan ó fi máa lọ ní mẹ̀lọmẹ̀lọ Ọlọ́run bá wa kọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ ṣé ń wọ ẹ bá ń ṣí àrẹ àdúrà Gbólúwatóyìn bàbá Gboyà lórúkọ mi bẹ́ẹ̀ ṣé ó kẹ̀dẹ̀ àdúrà Gbàgede online tv agbára Ọlọ́run bá náà rí yóò máa bá ń gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín ẹ jẹ́ ká ní ọjọ́ rere o a kò sí ní òpin ọ̀sẹ̀.